èrò yàwá wo mi o èrò yàwá wo mi o wa Amuludun ti dé gbogbo jẹ́ jáde. ó yà gbé wa débẹ̀ Tope Nautical bàbá olóró apàṣẹ ọ̀gá náà ọmọ ìyá ayé sí kọ́ni Amuludun gbogbo àgbàdo latest record yẹn lélẹ̀ tó gbé àkọlé ẹ̀ ní Amuludun a máa kọjá de ṣe listening party gbogbo èkó àmì títì lọ́jọ́ Thursday June 22 ọdún yìí KS1 event center tó wà ní Jonathan Coca Street Abúlé Ẹ̀gbá lẹ́gbẹ̀ẹ́ chapters hotel máa gbàlejò gbogbo olókòlókò tọkùlù jankan-jankan aago 12 ọ̀sán láti máa bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn ọ̀gá ńlá Paso Atawewe Malaika wọn kọ́ ní lulu fún wájọ́ 5,000 naira ní customized face cap taamu ọ̀ndẹ̀ ní fisa láti wọlé o ẹ fẹ́ ra fìlà Tope Nautical ẹ pè 090-1405-8820-070-6654-6446 listening party latest record Tope Nautical real entertainment ló package yẹ ọmọ rẹ ti yàn.